ṣùgbọ́n lásìkò tẹ́ lókìkí yẹn kí lẹ fi ṣe èèyàn mélòó lẹ fòkìkí yín tẹ́ fi ràn lọ́wọ́. Bùsọ́lá Ọ̀kẹ́ lọ̀rọ̀ mi bá wí báyìí, mo fẹ́ kí bá mi tàgé Bùsọ́lá Ọ̀kẹ́ sórí fídíò yìí. ó ní wọ́n sọ pé ẹnì yẹn páàkì mọ́tò mo ní kí ló ṣe mọ́tò tó páàkì wọ́n ní mọ́tò yẹn jó lọ́wọ́ ta mo ní mọ́tò mo sì tẹ̀lé nìyẹn mi ò wọ bàtà mo fi tẹ̀lé lọ síbi tí mọ́tò wà àdèmá mọ́tò tó ń jó lọ́wọ́. Kí n tó sọ ohunkóhun lórí Bùsọ́lá Ọ̀kẹ́ ẹlẹ́yẹlé, mo fẹ́ kí bá mi kọ́kọ́ wo fídíò tí Bùsọ́lá Ọ̀kẹ́ ṣe. No. To my fans, I'm sorry. I'm so sorry. Me only recover from up till now. Mo ta property, mo ta lé, mo tọ̀nà. Me ò tí recover. I did that video because I was hungry. You were hungry? Yes. Hold on, Sola. You didn't have food to eat? Biola, sorry, but it is not who I am, but I don't know. Bola, if I tell you what I've been through, if I tell you what I'm going through right now, you will know. Can there be a time that I will just look at myself? I won't be able to provide food for myself. What really happened to you? How did you get here? I never said I was going to commit suicide. I'm a very good Christian, and I know the implication of that, not the consequence. my jọma ó ní wọ́n sọ pé ẹnì yẹn páàkì mọ́tò mo ní kí ló ṣe mọ́tò tó páàkì wọ́n ní mọ́tò yẹn jó lọ́wọ́ ta mo ní mọ́tò mo sì tẹ̀lé nìyẹn mi ò wọ bàtà mo fi tẹ̀lé lọ síbi tí mọ́tò wà àdèmá mọ́tò tó ń jó lọ́wọ́. Ẹ káàbọ̀ sí Yorùbá Nìkan, tó bá pẹ́ ṣẹ̀ṣẹ̀ ń wà fúngbà àkọ́kọ́. Ẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share fídíò yìí, kẹ́ dẹ̀ má gbàgbé láti subscribe. Bùsọ́lá Ọ̀kẹ́ ẹlẹ́yẹlé ti kọ́kọ́ ké síta nígbà tí Mohbad ṣaláìsí. Bùsọ́lá Ọ̀kẹ́ ẹlẹ́yẹlé fi àsìkò yẹn fi sọ èrò inú wọn síta àti láti fi sọ nǹkan tó ń jó wọn lábẹ́ aṣọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ Mohbad tó wà níta ńgbà náà kò jẹ́ kẹ́ni kankan kan ti ráyè fetí sílẹ̀ gbọ́ nǹkan tí Bùsọ́lá Ọ̀kẹ́ ń sọ. Bùsọ́lá Ọ̀kẹ́ sọ̀rọ̀ nípa bàbá Ìtùnú Báyọ̀wá wípé gbogbo ẹ̀tọ́ tó yẹ kó tọ́ sáwọn Báyọ̀wá ló jẹ gbogbo ẹ̀. Wọ́n sunkún, wọ́n pariwo pé àwọn ní ìṣòro tó pọ̀, wípé àwọn ń ta nǹkan ní àwọn ibi tí ìṣòro ọ̀hún lè dé. Ṣùgbọ́n kò sẹ́ni tí ó dá sí ọ̀rọ̀ náà nígbà yẹn. Ó tún wá padà wá ta lásìkò yìí láti wá ké gbàjarè fún gbogbo ọmọ Nàìjíríà pé ẹ ràn mí lọ́wọ́ o, ẹ ṣàánú mi o, ẹ má jẹ́ n kú báyìí o. Nígbà tí mo tiẹ̀ kọ́kọ́ rí fídíò ọ̀hún mo rò bóyá Bùsọ́lá Ọ̀kẹ́ fẹ́ gbé nǹkan jẹ, ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run pé kò rí bẹ́ẹ̀. Lẹ́yìn ọ̀rẹ̀yìn a rí Bùsọ́lá Ọ̀kẹ́ lọ́dọ̀ Adébóyè, Bíọ́lá Adébóyè àbí Adébáyọ̀, Bíọ́lá Adébóyè àbí Bíọ́lá Adébáyọ̀, ẹ má bínú, ó escape mind mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wọ́n ń pariwo pé Bíọ́lá Adébáyọ̀ o, ìgbà wo ló wá di pé òun ṣe charity fáwọn èèyàn tó fẹ́ máa fáwọn èèyàn pawó, tó fẹ́ máa ṣe gbá, tó fẹ́ máa ṣàwó, tó fẹ́ máa ṣe kúkú ọba sásùn. Bíọ́lá Adébáyọ̀ ò dẹ̀ fi ẹnikẹ́ni pawó. Kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé lẹ́yìn tí Bíọ́lá Adébáyọ̀ pe ẹlẹ́yẹlé, tí Bíọ́lá Adébáyọ̀ fún ẹlẹ́yẹlé ní platform tó béèrè àwọn ọ̀rọ̀ lọ́wọ́ ẹlẹ́yẹlé tán, Bíọ́lá Adébáyọ̀ dẹ̀ fi account number ẹlẹ́yẹlé síta, account number Bùsọ́lá Ọ̀kẹ́ fáwọn èèyàn láti máa dáwó fún Bùsọ́lá Ọ̀kẹ́. Lẹ́yìn náà mo wá ń rí oríṣiríṣi fídíò táwọn èèyàn ń ṣe káàkiri, táwọn kan sọ pé báwo ni Bíọ́lá Adébáyọ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀, báwo ni gbá, báwo ni àwo, báwo ni kòkó bàbá sásùn, pé ó ti gbẹ́ nìkan wá tẹ́lẹ̀, òun náà fẹ́ máa ṣe bíi pásítọ̀ Àgbàlá Gabriel, wípé bí ọgbọ́n tí pásítọ̀ Àgbàlá Gabriel dá tí wọ́n fi kó owó jọ nígbà náà nìyẹn, tó sì jẹ́ kí ayé dá pásítọ̀ Àgbàlá Gabriel mọ̀. Èèyàn kan mi ibẹ̀ kọ́ lèmi fẹ́ sọ̀rọ̀ lọ, ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ ká mọ̀ ni wípé kò rọrùn fún olórúkọ àbí olókìkí láti jáde síta láti wá tọrọ owó. Ọlọ́màjà ara padà sí aburú. Kò rọrùn fún ẹni tí ò lówó lọ́wọ́ láti tọrọ bárà, àfi àwọn tó jẹ́ pé wọ́n ti dìídì múṣẹ́ bárà níṣẹ́ wò, ìyẹn ọ̀tọ̀. Ṣùgbọ́n ẹni tí ò múṣẹ́ bárà níṣẹ́, tí kò bá lówó lọ́wọ́ tẹ́bí bá ń pa báyìí, kò rọrùn fún láti béèrè lọ́wọ́
ẹni tó súnmọ́ gangan pé kó jọ kó fún un lówó kò kí ń rọrùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ká mọ̀ wá sọ olókìkí tí tó jẹ́ gbajúgbajà tí gbogbo ayé mọ̀ táyé ń wò kó wá bọ́ síta láti máa sunkún lẹ́yìn ẹkún ó tún wá sọ pé òun nílò ìrànlọ́wọ́ ó kún díẹ̀ káàtó ẹ jẹ́ ká máa mọ nǹkan tá a máa sọ lórí social media yìí ọlọ́run ní fọ̀rọ̀ lọ́rọ̀ fi gbà wá lẹ́nu ìyàtọ̀ sí yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ran Bùsọ́lá Òkè lọ́wọ́ ẹ ṣeun ọlọ́run á ṣe àṣepé nínú ọ̀rọ̀ tiyín náà ẹ jẹ́ ká wá gbé yẹn ti sẹ́gbẹ́ kan Bùsọ́lá Òkè mo fẹ́ kẹ́ bá mi táàgì Bùsọ́lá Òkè sórí fídíò yìí ẹ má gbàgbé láti like láti comment àti láti share fídíò yìí kó lè kan ọ̀pọ̀lọpọ̀ èèyàn lára kó lè rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ níbẹ̀ tó ní nílé ayé gbogbo wa náà à ń kẹ́kọ̀ọ́ sí lójoojúmọ́ ni tí nǹkan kan bá ṣẹlẹ̀ sẹ́nìkan káwa náà fi kẹ́kọ̀ọ́ nítorí ọjọ́ iwájú kò sẹ́ni tó gbọ́n tán o kò dẹ̀ sẹ́ni tó mọ̀ tán ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa Bùsọ́lá Òkè lọ̀rọ̀ mi bá wí báyìí mo fẹ́ kẹ́ bá mi táàgì Bùsọ́lá Òkè sórí fídíò yìí nígbà tí gbogbo nǹkan ń dùn tí gbogbo nǹkan ń dán Bùsọ́lá Òkè olórin mélòó lẹ ti ràn lọ́wọ́ nígbà tí gbogbo nǹkan ń dùn tí gbogbo nǹkan ń dán ẹ ní àwọn èèyàn gbọ́ orin gidi mọ́ ṣe bórin gidi ni Tọ́pẹ́ Àlàbí ń kọ àwọn èèyàn sì ń gbórin Tọ́pẹ́ Àlàbí títí dọ̀là ṣùgbọ́n orí ò ṣe fi wórí ibẹ̀ yẹn kọ́ mò ń lọ ẹlòmíì gbogbo àsìkò tó ní láti lo ògo ẹ̀ ọdún péréte ni ẹlòmíì á dẹ̀ lò láti kékeré títí dàgbàlagbà kò sẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ bọ́lọ̀ ń ṣe ti kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì á lówó láti kékeré títí dàgbàlagbà ẹlòmíì á lówó lọ́sàn-án ẹlòmíì á lówó lálẹ́ kò kí ń ṣe gbogbo èèyàn là ń lókìkí láti kékeré dàgbàlagbà àsìkò ní gbogbo nǹkan àsìkò lówó àsìkò ní gbogbo nǹkan òkìkí tiẹ̀ jẹ́ nǹkan tó tiẹ̀ lágbára àìmọye àwọn tó ti wá sórí social media yìí tó ti lókìkí tó yẹ pé àárín wọn mọ́ àìmọye olórin tá mọ̀ tó lókìkí tẹ́lẹ̀ tó hàn lókìkí mọ́ báyìí àìmọye eléré tíátà eléré orí ìtàgé tó yẹ pé wọ́n lókìkí tẹ́lẹ̀ tó hàn lókìkí mọ́ báyìí ṣùgbọ́n lásìkò tẹ́ lókìkí yẹn kí lẹ fi ṣe èèyàn mélòó lẹ fòkìkí yín tẹ́ fi ràn lọ́wọ́ wọ́n wo fídíò gẹ́ẹ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta ní online gẹ́ẹ̀ yìí wá ń perform lọ́wọ́ ó wá pe ọmọbìnrin kan bọ́ta wípé nínú time tí wọ́n fún òun láti fi perform òun fẹ́ fún ọmọbìnrin náà ní káàdì kékeré pé wọ́n òun láti ẹ̀ fi ran èèyàn kan lọ́wọ́ láti sọ di ìràwọ̀ olókìkí lóòótọ́ Ọlọ́run ló ń fìyàn hàn ṣùgbọ́n èèyàn náà ló máa kọ́kọ́ fàyàn lọ́wọ́ sókè kọ́ Ọlọ́run náà tó fìyàn hàn ó wá fún ọmọbìnrin yìí ní lára táìmù ẹ̀ ọmọbìnrin wá pa fún ó ṣeéṣe kó jásìkò yẹn náà lọ́lọ́run máa sọ pé òun dé sí ọmọbìnrin tí wọ́n fún lásìkò pé kóun náà perform yìí ṣẹ́rí the best investment òun ni pé kí èèyàn invest sínú ọmọlàkejì ẹ̀ lóòótọ́ orí tá bá ṣe fárara àràrà kọ́ ni ó máa ṣẹ̀san at the same time ó lè jẹ́ àràrà náà ló máa ṣẹ̀san orí tá bá ṣe fún èèyàn gíga ó lè jẹ́ èèyàn kúkúrú ló máa ṣẹ̀san ṣùgbọ́n at the same time ó lè jẹ́ èèyàn kúkúrú ọ̀hún gangan náà láṣẹ̀san mo á fi àsìkò yìí sọ eléyìí kó lè jẹ́ àǹfààní fún ẹni tí ò tí ì lógo àbí tí ò tí ì lókìkí tóun náà máa padà lókìkí kó ran èèyàn kan lọ́wọ́ téèyàn bá láǹfààní àti ràn èèyàn kan lọ́wọ́ kò bá jẹ́ èèyàn mẹ́wàá ló láǹfààní àti ràn wọ́n lọ́wọ́ nítorí èmi kọ́ nítorí ọ̀la ni èèyàn lè ran èèyàn márùn lọ́wọ́ kéèyàn má rẹ̀ nìkan dúró tì nígbà tí ṣòro bá dé Yorùbá náà bọ̀ wọ́n pòwe wọ́n ní mo ṣoore kò gbè mí a jẹ́ pé orí ọ̀hún ó lọ́wọ́ kan kánú ni torọ́ pọ̀lọpọ̀ èèyàn ló máa sọ pé òun ṣoore fún èèyàn tí ò ní ṣoore àṣepé tó máa fún ẹ lóúnjẹ tó máa tún wá fògùn yàgbẹ́ sí tó bá ṣe ń jẹ wàá máa yà wàá máa jẹ wàá máa yà Bùsọ́lá Òkè tí ẹ ti máa ṣiṣẹ́ yín ẹ ti mọ ibi tẹ́ ti ń bọ̀ ẹ mọ ibi tẹ́ ẹ dé wọ́n wá bẹ̀ lọ́hùn fún yín pé Ọlọ́run á gbàkóso nǹkan á padà bọ̀ sípò ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ bá ní nípa láti fi ran ọmọlàkejì yín lọ́wọ́ ẹ̀yin náà ẹ ṣé o Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa ẹ like kẹ́ comment kẹ́ lè bá mi share fídíò yìí kẹ́ jẹ́ kó lọ fà ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé Yorùbá Nìkan tó bá pẹ́ yín ṣẹ̀ṣẹ̀ ń wà fún ìgbà àkọ́kọ́ ẹ like ẹ comment kẹ́ lè share fídíò yìí àtẹ̀yìntẹ̀ tí ń wà tẹ́lẹ̀ náà o ẹ dẹ̀ má gbàgbé láti follow àti láti subscribe sí Yorùbá Nìkan lórí YouTube ẹ ṣeun Ọlọ́run á wà
pẹ̀lú gbogbo wa lẹ́ẹ̀kan sí ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé Yorùbá Nìkan.